nítorí wípé ó fẹ́ subject shopping mall mi sí bully. Ó lọ rent another place, ilé onílé 2-bedroom flat. Òun náà sọ pé òun ṣí shopping mall. A ṣí ọ̀dọ̀ wa ní December 31st/1st ìyẹn Obas mall. Ìyábọ̀ Òjó sáré lọ rent ilé, ó gbé tiẹ̀ jáde ní February pé òun ṣí shopping mall. Yes or no? Tó bá jẹ́ wípé òun ló ní irú store Abuja yìí, tó bá jẹ́ pé òun wọ́n ti máa ṣe show, wọ́n ti máa kọlù ẹni yẹn out. Ó ti ṣẹlẹ̀ o, Lizzy Anjorin ó sọ̀rọ̀ gidi gan nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Kó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òní tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó ló ní ṣọ́ọ̀bù tí òun wà báyìí ní Àbújá yìí, wípé yóò ti máa ṣe ṣóò, máa ṣe oríṣiríṣi nínú rẹ̀. Ó ní ṣóò alákọ̀ọ́kọ́ tó ń ṣe nínú ṣọ́ọ̀bù òun rè yìí, ó ní Ọlọ́run ló bùkún ènìyàn. Ó ní Ìyábọ̀ Òjó ní ẹni burúkú ní ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà. Torí pé Ọlọ́run mọ̀ pé níbi ni, ìtorí ẹ̀ lọ́lọ́run ò ṣe dáadáa fún. Àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lónìí. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ mọ̀ pé níbi ni, torí ẹni bíbí ti ẹni yín, inú yín máa ń dùn, mo máa ń ba yín bayé àwọn èèyàn jẹ́. Wà á rí pé Ọlọ́run wá bà titi ẹ̀ náà jẹ́. Ọlọ́run ò fi ọlá rántí ẹ̀. I just have to wait till today to remind you guys pé ẹ fún mi ní comment kan tó lọ fi ṣọ́ọ̀bù mi, tó lọ fi store mi l'Abuja yìí. Ẹ fún mi tó bá jẹ́ pé Ìyábọ̀ ló open ru store yìí. Gistlover àti bully wa. Amebo àti bully wa. Wọ́n ti kó àwọn èèyàn jáde rẹpẹtẹ láti fi bully wa. Ìdí tí Ọlọ́run ò ṣe fi ọlá rántí Ìyábọ̀ ni. I want you to learn from Ìyábọ̀. Gbogbo ìwọ ẹ̀dá tó jẹ́ wípé Ọlọ́run ò fún lọ́lá, Ọlọ́run ò fún lọ́lá, wàá wá fi rọ́, wàá fi máa bayé àwọn èèyàn jẹ́, káyé má bàa rí wọn. Ó mọ nǹkan tí Ọlọ́run sọ ni. Ọlọ́run ní pé òun á jẹ́ kó o tó òkè wò, òun á wá là ẹ́ mọ́lẹ̀, kó o mọ bó ṣe rí. I have been on my lane. I have stayed on my lane. I have mind my business. Torí pé àwa ò mọ fake life lò. A mọ show off ṣe. Àbí? Ẹ wá máa bully wa. There are so many things you don't know about me. Ìjọ́ wo lẹ ti rí mi kí n gbé ọmọ mi? Ìjọ́ wo lẹ ti rí kí n gbé ọmọ mi kí n lọ máa fi bully àwọn ìyá oníyà? Kí n máa lọ fi wọ́n bully ọmọ lọ́mọ? Kí n máa tó bá wá fọ́mọ mi, máa fún ẹ ní long time, máa lọ fọ́mọ tiẹ̀ náà. Tó bá jẹ́ pé Ìyábọ̀ ló open ru store yìí, tó jẹ́ pé òun ló open ru store yìí, page wa ṣì máa wà ní títì up to now. Page wa máa wà ní títì. That is what Ìyábọ̀ Òjó has been doing for a very long time, and she has succeeded in pulling down a lot of innocent people. I just want to prove, because I don't have any WhatsApp group to buy people. I don't have time in using my success to bully anybody. Instead, I am working on myself to be a better person and to be more successful in life. But just imagine, tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó ló ṣí store. Nítorí pé òun ló ní gbogbo blogs. Wọ́n fi ń pa àwọn èèyàn, fi pa àwọn èèyàn lẹ́kún, fi bayé àwọn èèyàn jẹ́. Táìpọ̀ ló ṣírú store yìí. Gbogbo wọn, wọ́n á ti gbé, á ti kó àwọn èèyàn jáde kán lọ cyber stalk, cyber mocking, cyber killing.